like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Chikiwa ló ń sọjọ́ ìbí. Aṣíwájú ọba mi Olúwa tóbi, báwo lẹ máa rọra, aláṣẹ ọba tó òkú ọdún o. Àpáta dé àpáta ewì dé, òjò pátápátá ló palápàtà tó parí pápápá, àfi bí àpáta pààrà tó ń dún párápárá. Èmi ò wá mọ̀ gbàtà lápàtà dápàtà gbàtàlẹ́ alátakó tó lọ diwọ̀ nínú àbàtà. Mo ṣàwárí pé alápàtà lọ padà kó bàtà lábàtà. Lónìí ọjọ́ ìbí ọba bí aláṣẹ ọba top, mo wòye pé kí n dẹnu dákẹ́ òwúlò, torí ó nínú re ó níwàáre, ọkùnrin ọ̀rọ̀ dandan níyù adúmáradán. Aṣíwájú Olúwa tóbi Ṣíkíwá sóun lè mí kí rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú. Òtítọ́ lójú máa wọlé máa rọra. Aláṣẹ àtolùdarí APATA Properties Limited Company nílẹ̀ yìí tó fi dókè òkun, olóríire alálùbáríkà ẹ̀dá ènìyàn. Ẹgbọ́n mi yé tẹ́ ẹ bá ń wá one and trusted real estate in Ogun State. Ẹ mọ́ rè kórè Ìbàdàn, APATA ni ẹ ké sí, APATA ni ẹ máa lọ lóní yàjóyàjó. Olúwa tóbi, Olúwa ti dá ọ sí, Olúwa tó dá ọ sí kò ní dá ọ̀dà láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba mi aṣíwájú o. Gbọ́mi yéké àwọn ọmọ rẹ náà ní máa kíyọ Ọlákìntán kéétì lọ, Abẹ́òkúta branch manager pẹ̀lú gbogbo àwọn òṣìṣẹ́ Abẹ́òkúta branch, gbogbo wọn pátápátá ni wọ́n ní kí n máa dá kekeluke. Wọ́n ní lónìí ọjọ́ ìbí rẹ, wọ́n ní ó yá kájọ wa máa gbé tọ́kì sórí àmàlà. Ó kú ọdún okú yèdún o, Ìjẹ̀bú Òde ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ, ó yá já lọ èmi mo rí kì í léyìn. Ẹ̀wẹ̀ só o, ọba bí aláṣẹ ọba tọ̀, ilẹ̀ ọmọ bíbí re, ọmọ bíbí re ò ṣe fowó rà, ìwọ lọmọlúàbí, ìwọ lọmọ olú ìwà, ìwọ lọmọ alárẹ̀, ìwọ lọmọ báńtà, ìwọ lọmọ arójòjòyè, ọmọ àṣàlẹ̀ jẹ́jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni òróbìnrin rí, ọmọ abẹ́jà forí, ọmọ alágbàdá àdéwúre, ọmọ àwúre fàṣẹ banu, ọmọ onígbò mọ̀dé, ọmọ onígbò mọ̀wọ̀ fájòjì, àjòjì tàbálejò tó bá wọ̀ tòrò ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ onítọ̀hún á sì dẹni ẹbọra. Ilẹ̀ ọmọ Ìjẹ̀bú, ọmọ Àwùjalẹ̀, ọmọ ìmọ̀lẹ̀ àpèlèjà, ọmọ agbọ́nrin jagun, ọmọ abẹ́rẹ́ òjò sọ̀wọ́n, ọmọ afẹ̀jásáwó lókè sàngán, ọmọ àfìdí pọ̀tẹ́mọ́lẹ̀. Bó bá ṣe ti Ìjẹ̀bú Òde, kọ́mọ lẹ́tọ̀ ó sì máa gbọ̀n jólójólójólójólójólójólójólójóló. Ìwọ lọmọ Òṣùpá yọ lókè, wọ́n ní kò kún tó, wọ́n nẹ́ni ọwọ́ rẹ̀ bá tókè ní kó lọ tún un ṣe. Mo kí ọ olóríire alálùbáríkà ẹ̀dá ènìyàn, ọmọ ajagun lúra, ọmọ dábùrèwé, ọmọ ọlọ́jà tán ná tòrùtòrù, ọmọ ajásí lójúde ọ̀tá rẹ̀, ọmọ afẹ́fẹ́ Àwùjalẹ̀, ọmọ ará ilé tí òjá bèrè toko, ọmọ adásọwọ́lẹ̀ bí òyìnbó. Ìwọ lọmọ olówó tó joyè méjì pọ̀ lọ́jọ́ sí, ó jà Àwùjalẹ̀ ó tún jẹ dábùrèwé, olówó sílè sáníwọ. Ìwọ lọmọ olówó ṣẹ̀ǹbáyé kówó gúgúsù ó tó dòde kó tó dowó ẹrú kó tó dowó ọmọ. Ìjẹ̀bú nínáwó dọ́là kó yìnbó tó kówó dé, ìgbà tó yìnbó kówó ń dé lówó wọn pọ̀ sí ilé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ arígbábuwó, ìwọ lọmọ afọwọ́ bẹ́ẹ̀ fọyàn kan, torí kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó, dúdú Ìjẹ̀bú owó, ọkùnrin Ìjẹ̀bú owó, obìnrin Ìjẹ̀bú owó, onílé Ìjẹ̀bú owó, àlejò Ìjẹ̀bú owó, ìtọ̀ Ìjẹ̀bú owó, ìtọ̀ Ìjẹ̀bú owó. Mo kí ọ̀pọ̀ ọdún lágbára lọ́wọ́ Ọlọ́run ọba wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé. Èèyàn tó bá ní kó o mọ̀ sàmọ́dún, ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn lágbára lọ́wọ́ bàbá òkè. Àròdún jọdún àròsùjọsù, bọ́dún bá kọdún pèrègbà máa máwọ́ tútù wálé ayé. Ṣebí ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráwùsà, ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ, ọdọọdún là ó mọ rí ọ tó máa yan fanda níwájú àbínú ẹni. Ilé iṣẹ́ rẹ ò ní jóná, iríṣẹ́ rẹ ò ní dáwọ́ dúró, ayé ń fẹ́ olónìí, ò ní dàrí banújẹ́ lágbára lọ́wọ́ bàbá òkè. Okú ọdún okú yèdún, Ọlákìntán kéétì lọ, Abẹ́òkúta branch manager pẹ̀lú gbogbo workers Abẹ́òkúta branch pátápátá ni wọ́n ní kí n máa kí ọ pé happy birthday to you o, and we all wish you long life and prosperity. Bóyin bá ṣe tán gbéra ó dinú kókó, ogi bá fẹ̀rẹ̀ bọ̀jù bá ṣe tán gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níjojúmọ́ ti mọ́lé gbogbo ilẹ̀ kílẹ̀. Aṣíwájú ọba mi Olúwa tóbi, báwo lẹ máa rọra, aláṣẹ ọba tó òkú ọdún o. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button
supporting for more.